tún ti bẹ̀rẹ̀ o, ó tún ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ sáré wo fídíò yìí. They said that the cherubim are always in spirit for like 7 days or 21 days. The question here is that, is it God that ministered to them truly? Hallelujah. The first cherubim and seraphim. Cherubim and seraphim that was their name. You see those set of people? They want you to believe because the name that hosts of heaven are bearing. They are not cherubim. Angels are the one bearing that name. No human being. That's first. The second aspect, when you look at the way cherubim and seraphim, the word cherubim and seraphim, those who are putting on wise, the way they were going on trance, it's very different. It has never happened in the Bible. Go and look at it. Go and look at it. None of the disciples of Christ went 7 days trance. 7 days trance. But it has happened. The origin of Yorubas, that's what you call wind. Aja. Wind normally come and carry a young man. He will take them and he will be feeding them alligator pepper. It can be, it's originated from the Yoruba's power. And they might be there for 3 months. There is a particular spirit here. A demon being created. That demon is in form of alligator. Hallelujah. But it can walk. Hallelujah. He will be feeding them. He can put them in the, they might be inside in the trees. He can take them to the rock. You now give them alligator pepper. That's what they will be eating. They become powerful. The originator of cherubim and seraphim. Also be found in those who are worshiping Obatala. Go and look at them. They normally go on trance. Those who cherubim and Sele, who are going on trance. If they are kicking against you're looking at it whether it's working. Hallelujah. If they are kicking against those who are worshiping Obatala or look at those people with Yosu. Those they normally go on trance. And the way those people who are going on trance for 7 days, the way they are doing that, the way they cherubim and seraphim, the way they are funny spirits. The spirit of God, what is Kò yẹ kí n fún alàgbà ní èsì kankan because mi fẹ́ kó dàbí ẹni wípé àwọn Kristẹni wọ́n bára wọn jà. Ṣùgbọ́n tí mi ò bá fún lésì, ó ṣeéṣe kó máa rò pé ìmọ̀ ló tó bẹ́ẹ̀ tẹ́nikẹ́ni ò fi fún lésì. Dó mo ti ṣe fídíò kan tí mo túra àwọn bàbá nínú Olúwa pé kí wọ́n má fún lésì kan jẹ́ ká wà fún lésì. Àkọ́kọ́ kìí ṣe ìgbà àkọ́kọ́ tí alàgbà máa jáde lé tó máa bẹnu àtẹ́lu àwọn ìjọ tó kù. Ìgbà kan náà ló bẹnu àtẹ́lu ìjọ CAC tó sọ̀rọ̀ àlùfàǹsá sí ìjọ CAC tó sọ̀rọ̀ àlùfàǹsá sí àwọn bàbá tó ti lọ bí àwọn bàbá wa Yọ̀délé Babalọ́lá bí àwọn bàbá wa Àkàndé Lẹ́dẹ tó sọ̀rọ̀ àlùfàǹsá sí wọn. Àmọ́ ẹ̀yin tẹ́ bá súnmọ́ alàgbà yìí ẹ gbà á nímọ̀ràn pé ṣe Ọlọ́run ló ń ṣe ni àbí sí ara ẹ̀. Bíbélì sọ pé ẹ̀mí àwọn wòlíì á máa tẹríba fún ara wọn, kò sírú ẹ̀bùn tó lè ní, kò sírú ìmọ̀ tó lè mọ̀ ní ìdí Christianity tó yẹ kó kàn máa jáde kó máa dún bálabàla kó máa dún wórówóró sáwọn aṣíwájú. Nínú Bíbélì Joshua tẹríba fún Mósè. Nínú Bíbélì Sámúẹ́lì ó tẹríba fún Élì. Nínú Bíbélì Elisha ó tẹríba fún Elijah. So ìwọ tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ṣe ń dìde níwọ̀n gbàgbà gbé sọ pé ẹ̀mí àwọn wòlíì á máa tẹríba fún ara wọn, má rò wípé Babalọ́lá rí èmi náà ti rí torí bẹ́ẹ̀ tó wà yìí kọ̀ with Babalọ́lá. Mósè Olúmọládé ń sọ àsọtẹ́lẹ̀ èmi náà sọ àsọtẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ mo tó wà yìí kọ̀ pẹ̀lú wọn. Rárá o, àwọn wòlíì inú Bíbélì wọn tẹríba fún àwọn tó wà níwájú wọn. So tó bá yẹ pé lóòótọ́ ni iṣẹ́ ìránṣẹ́ yẹn yé yín sá àti Bíbélì dẹ̀ yé yín, ó yẹ kẹ́ máa wo àwọn wà tẹ́ ń wò yìí. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì nípa ọ̀rọ̀ kérúbù, nípa ẹ̀mí tó ń lo àwọn èèyàn ní kérúbù. Ṣé rí nǹkan tẹ́ ẹ̀ bá ti mọ̀ mọ̀ nìyẹn o, èèyàn ò dẹ̀ lè sọ ju nǹkan tó mọ̀ lọ. Bàbá yìí sọ pé kò wà bàbílíkà pé ẹ̀mí tó kẹ́mí táwọn èèyàn ń gùn ní kérúbù kò wà bàbílíkà. Fúnra mi mo wá lọ sí Google kó má dàbẹ̀ ni pé mo kàn ń sọ̀rọ̀ lásán, ẹ mọ̀ pé mi máa ń improve pé mo wá lọ sí Google, mo wá lọ Google ẹ̀. Òyìnbó ló kọ́ kìí ṣèyàn dúdú. Wọ́n lè ń wòye òyìnbó ló kọ́ kìí ṣèyàn dúdú. Ṣé ń kà bẹ́ẹ̀ yẹn fúnra yín? Ṣé ń gbọ́ kìí ṣe èèyàn dúdú ló kọ́, èmi kọ́ mo lọ kọ́ sí Google o.
so òun dẹ̀ ní kò wà bàbí ẹni pé wọ́n ṣàlàyé ẹ̀ wẹ́lẹ́wẹ́ ó kẹ̀ jẹ́ pé bíbélì yẹ wá jura lọ ó lẹ̀ ń wò yìí so because bàbá bá yẹn sọ̀rọ̀ pé àwọn kan Ọlọ́bàtálá àwọn ló máa ń gòkè ẹ̀mí Ọlọ́bàtálá ò kí gòkè ẹ̀mí àwọn babaláwo tó máa ń gbọ́ mi gan máa fi ẹ́ sí yẹ̀yẹ́ ní alàgbà pé àwọn babaláwo gan máa pa àwọn ò kí gòkè ẹ̀mí ẹni tí ẹ̀gún gùn máa ní èèyàn gún ẹ̀gùn ó yẹ tí ẹni tó gún ẹ̀kẹ́ ẹ̀mí eléyìí tẹ̀sán àwọn olórí Google yìí báyìí ìjẹ́ rí kọ́mẹ́ntì Ọlọ́bàtálá ń bẹ̀ òyìnbó ló kọ́ kì í ṣe èèyàn dúdú wọn upload ẹ̀ àwọn tó dẹ̀ mú Christianity wà nìyẹn so tẹ́ bá ti ní òye nǹkan ẹ má máa wá social media kan wá máa bá àjọ kan lórúkọ jẹ́ nínú bíbélì sọ̀rọ̀ kan kẹ́lẹ̀ tó mọ̀ wípé yàtọ̀ fẹ́lẹ̀ tẹ́ rí tí mo fi hàn yìí bíbélì sọ̀rọ̀ kan nípa àwọn alóore àwọn tí ọdẹ máa ń gòkè mí ní kérúbù là ń pè ní àwọn alóore níbo ni kérúbù ti wá rí èdè yẹn tó yẹ pé a fi mọ̀ wípé àwọn tó bá ti ń gòkè mí alóore ló yẹ ká máa pè wọn inú bíbélì làbí ní ìwé Àìsáyà ìwé Àìsáyà orí kejìléní-ọgọ́ta chapter 62 ẹsẹ̀ ìkẹfà verse 6 ó ní èmi ti fi àwọn alóore sórí odi rẹ ìwọ Jerúsálẹ́mù tí kì yóò pa ẹnu wọn mọ́ lọ́sàn-án àti lóru láéláé ẹ̀yin tí ń ṣe ìrántí Olúwa ẹ máa ṣe dákẹ́ so because ó sọ pé kò wà biblical alóore tí kérúbù ń pe àwọn tí ẹ̀mí ń lò ní kérúbù inú bíbélì lákiri ǹjẹ́ rí èdè inú bíbélì kan lẹ́nu Ọlọ́bàtálá rí báwo ló wá máa fi Ọlọ́bàtálá wé kérúbù o lè rí èdè inú bíbélì lẹ́nu Ọlọ́bàtálá aṣọ funfun tí kérúbù ń wọ̀ tọ́pọ̀lọpọ̀ yín condemn inú bíbélì láti rí kò sí ìdá tí kérúbù ń ṣe tí ò wà biblical ẹ jẹ́ ká wọ lọ sínú ìwé ìfihàn nínú ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ìkẹrin ó ní ìwọ ní orúkọ díẹ̀ ní Sáàdì tí kò fi aṣọ wọn yí èérí wọn sì máa bá mi rìn ní aṣọ funfun nítorí wọn yẹ ó túmọ̀ sí wípé aṣọ funfun tá à ń wọ̀ inú bíbélì láti rí bí ìjọ pé wọ́n máa bá wọn rìn ní aṣọ funfun pé wọ́n yẹ kò sí nǹkan tí kérúbù ṣe tí ò wà biblical ṣùgbọ́n wọ́n máa ń yà mí lẹ́nu tó ọ̀pọ̀lọpọ̀ yín bá jáde pápá ẹ̀yin ọmọ ìjọ Sẹ́lẹ̀rú yìí tẹ́ ẹ jáde ẹ fẹ́ káyé mọ̀ yín ẹ máa sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ ìran tẹ́ ẹ ń rí tẹ́ ẹ rò pé torí bẹ́ẹ̀ ẹ ti jẹ́bà kan amóye ẹni tó gbé iṣẹ́ Ọlọ́run lérí tó ń ríran kò lè mọ̀ pé ìran tó ń rí tó ju ẹ lójú ẹ is nothing àsọtẹ́lẹ̀ tó ń sọ ṣe bá yé ìgbà kan náà ń pa àwọn kan ní awòràwọ̀ tó wọ́n dẹ̀ sí kìrìsìtẹ́nì tí wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀ sí rí tí wọ́n sọ bẹ́ẹ̀ sí ń sọ so bó ti ń ríran ò túmọ̀ sí pé o ti tú àwọn ará ìṣáájú bó ti ń gbóhùn ó ń sọ àsọtẹ́lẹ̀ kò túmọ̀ sí pé o ti tú àwọn ará ìṣáájú látijọ́ tí gbogbo yín ẹ̀yọ̀ gbẹ̀rẹ̀ gáyìí tẹ̀sẹ̀ ń jáde níjọ Sẹ́lẹ̀rú yìí látijọ́ tẹ̀ ti bẹ̀rẹ̀ èmi ò ní afọ́jú tẹ̀ lajú ẹ̀rí o mi ò dárò tẹ̀ gbé dìde rí o àfi kẹ́ẹ̀kan wá sórí social media kẹ́ẹ̀ máa bàjọ́ mi jẹ ara iṣẹ́ tó yẹ kí kàn ṣe lélẹ́yìí o bọ́ káni kàn bá dúró dáadáa kò yẹ kí ẹni ìránṣẹ́ Ọlọ́run kan torí pé o fẹ́ jáde o ní publicity kó máa attack ìjọ mi you don't have the right ẹ̀wọ̀n pípẹ́ ní bàbá tíbẹ̀ tẹ́lẹ̀ ṣeṣe torí pé àwọn náà fẹ́ gain publicity nígbà tí ẹ̀yin ìjọ Sẹ́lẹ̀rú yìí dẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ balẹ̀ ayé jẹ́ ẹ̀yin lẹ kọ ẹ̀yin ọmọ sí bàbá tẹ kọ ẹ̀yin ìyàwó sọ́kọ nígbà tí ìjọ yín ò tí ìjọ Sẹ́lẹ̀rú ò tí dé yes I'm talking about Pentecostal churches tí ò tí dé kò sí ọmọ tó dédé yọ àdá sí ìyá ẹ̀rí kó ní ọ̀nà ń ṣeun kò sí ọmọ tó dédé yọ àdá sí bàbá ẹ̀rí kó ọ̀nà ń ṣeun kò dẹ̀ sọ́kọ tó dédé yọ àdá sí ìyàwó ẹ̀rí kó ọ̀nà ń ṣeun nígbà tẹ́ dé ibi tẹ́ ti kọ́ bẹ̀rẹ̀ ni pé kẹrọ ọmọ kan ẹni ìyá ẹni ò ti jẹ kó sóríire ọmọ tó yẹ kẹyìn kọ́lẹ́jì kó lọ kọ́ṣẹ́ tàbí kó lọ kàwé ẹni ìyá ẹni ò ti jẹ sóríire ìyẹn náà wá fàdá yọ kẹrí ọkọ kẹni ìyàwó ẹ ló dé mọ́lẹ̀ ìyẹn náà ó lé ìyàwó ẹ síta amóye létẹ ti dàrú ẹ máa fọ ọmọ mi pé gàmá ẹ ló ń ṣe nǹkan tẹ wá nìyẹn èmi ò rí nǹkan gidi kan tẹ tó rí bẹ́ẹ̀ bàjọ́ mi lórúkọ jẹ́ ẹ máa kọ ẹ̀yìn àwọn èèyàn síra wọn mo sọ pé ààrẹ sẹ́tọ̀ ẹ̀dí káwọn ṣe nìyẹn irú àwọn pásítọ̀ tó máa ń wá sórí social media bílẹ̀ tó wọ́n ń ba ìjọ mi jẹ́ tó bá wọn fẹ́ gain publicity káwọn ní láti bá wọn sọ tọrọ láì jẹ́ bẹ́ẹ̀ ó kàn jẹ́ wípé bíbélì sọ pé ká má sì pẹ̀lú àwọn lẹ́jọ́ ni bíbélì sọ pé ká má sì pẹ̀lú àwọn lẹ́jọ́ ká ní ṣe bẹ́ẹ̀ irú yín ò yẹ kẹ́ fi balẹ̀ ẹjọ́ wọ́n ẹ̀ ní rẹ̀tẹ̀ tó pé fẹ́ gain publicity. àdèmọ́rú yín ọ̀pọ̀lọpọ̀ ilé máa ń fi òru bojú lọ sọ́dọ̀ àwọn bàbá tiwa nínú Olúwa mo rántí gbàgbé tí mo wà lọ́dọ̀ màámi kan late prophetess Fort Ọ̀dẹ́niran ìyáàdúrà nígbà yẹn mo mọyì àwọn pásítọ̀ ìjọ Sẹ́lẹ̀rú yìí tí wọ́n máa wá ní alẹ́ tí màmá máa ní kí wọ́n fa omi nínú kankan sínú bucket táwọn ní kí n máa ka sáàmù sí tí mi máa kúnlẹ̀ síwájú mi báyìí tí wọ́n máa ṣe àmì
wọn tó bá dórí pẹpẹ pẹjọ Sunday a máa condemn sí anes nǹkan máa ń rẹ́rìn ni especially nígbà yẹn ni mo máa ń kéwì kiri àwọn bá mọ̀ mi dáadáa wọ́n mọ̀ mi mo máa ń kéwì kiri àwọn churches nígbà yẹn màá wò mí pé àṣírí ìṣẹ́ni tó tí mo ka sáàmù sómi fún ní ọjọ́ bàbá ilé tó ń condemn Kérúbù yìí so àgàbàgebè ọ̀pọ̀lọpọ̀ yín pọ̀ tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ ní ojúmọ́ tó mọ́lé ní wọ́n máa gba alàgbà nímọ̀ràn ẹ wó kẹ jáde sà ẹ wó kẹ jáde ẹ lè sọ́jú mẹ́tẹ́ mọ́ lọ kì í ṣe Kérúbù nìkan ló ń lo aṣọ funfun ní Áfíríkà yìí kì í ṣe Sẹ̀lẹ̀ nìkan ló ń lo aṣọ funfun ní Áfíríkà yìí kì í ṣe Zion nìkan ló ń lo aṣọ funfun ní Áfíríkà yìí ṣé ń gbọ́ mi ní Zimbabwe orílẹ̀-èdè kan àdánpẹ̀ ní Zimbabwe àwọn chọ́ọ̀chì kan wà mẹ́ẹ̀ tí wọ́n ń lo aṣọ funfun tẹ̀mí ń lu àwọn náà jọ ṣé wọ́n ń bọ Ọbàtálá ń bẹ̀ ni tó bá sọ pé ẹni Ọlọ́bàtálá lèmi máa ń lò ṣé wọ́n ń bọ Ọbàtálá ní Zimbabwe orílẹ̀-èdè Zimbabwe tẹ̀mí fi ń lo àwọn churches tí wọ́n ń lo aṣọ funfun answer me so dẹ́gbà tí ní òye nǹkan ẹ mọ́kàn máa fi agídí ṣe lórí àwọn Yorùbá kì í ṣe ìran Yorùbá wọn àtẹ̀kí ṣe Nigerians débi tó máa jẹ́ Yorùbá èmi ṣe ń lò wọ́n bẹ̀ ìjọ kan sì wà ní South Africa tó ń pè ní ZCC àwọn náà ní uniform tí wọ́n tó ń lò ẹ̀mí máa ń bà lé wọn ìjọ kan wà ní ilẹ̀ Ìgbò àǹtí mi kan ló sọ fún mi lẹ́yìn ẹ̀ta yìí ìgbà tí wọ́n fi mẹ́mbà church hàn mí ìjọ yẹn náà fara pẹ́ Kérúbù and Seraphim bọ́ wọn kì í ṣe CNS ẹ̀mí ń lò wọn wọ́n ní something like that ní Cameroon tí mo ní èèyàn tó jẹ́ mẹ́mbà bẹ̀ yes Adventist kì í ṣe 7 days Adventist o kì í ṣe 7 days Adventist wọn polúkọ church yẹn ní Cameroon Adventist kì í ṣe 7th day Adventist o ṣe n pe 7th day Adventist Nigeria àwọn táwọn ń worship lọ́jọ́ Saturday àwọn òkèlè garment wọlé Adventist wọ́n ń pè wọ́n ní Cameroon they are using white garments ṣé wọ́n ń bọ̀ Ọbàtálá ń bẹ̀ ni so ẹ̀yin people akàn wá social media ẹ̀kan máa sọ̀rọ̀ ńgbà míì nǹkan fẹ́ sọ̀rọ̀ jù lọ́rọ̀ kó máa pẹ́ àwọn kìrìsìtẹ́nì kò ti ń bára wọn jà this is mi sọ̀rọ̀ jù ni ẹ̀ but man most of you tẹni Ọlọ́run lò yín tẹ́ bá ti ní ẹ̀bùn kékeré kan báyìí kò sẹ́ni tó jọ yín lójúmọ́ tẹ́ máa halẹ̀ ẹ̀rọ kiri tẹ́ bá tó rówó ra ṣù bíi mẹ́rin tẹ́ ra pọ́lísì sí ṣù bíi mélòó kan ẹ ti dò pé ẹ ti gbé nǹkan and you can compare yourself with Baba Solomon Adétọ́lá sí ní ilé ayé tàṣùwà yìí I'm saying this categorically kò sí ìránṣẹ́ Ọlọ́run kan ní orílẹ̀-èdè Nàìjíríà yìí àti níbo míì tó sì lè compare pẹ̀lú Baba Solomon Adétọ́lá bàbá yẹn ẹni tí wọ́n bí nínú oyún ẹni tó wà ní oyún tó ń sọ̀rọ̀ ẹ tún bèèrè lọ́wọ́ bàbá yín àwọn bàbá yà yín pé ká sọ̀tàn yẹn fún yín ẹni tó kìí Kristẹni ní Nàìjíríà wà tàbí Yorùbá ó lè pàtàkì Mose Solomon Adétọ́lá fún yín pé kò sí tó kìkì ọ̀kan dé pé ẹni tó wà ní oyún tó ń sọ̀rọ̀ ẹni tí wọ́n bí lọ́jọ́ tí wọ́n bí tó dẹ̀ rìn tó dẹ̀ tí yẹn ẹnu ẹ̀ dẹ̀ pé ó bẹ̀rẹ̀ sẹ́yìn rere ní nǹkan bí age of 12 years or before that self tọ́lọ̀ ti tọwọ́ ẹ̀ jí gíṣẹ́ pé ó kàn fẹnu sẹ́lẹ̀ rẹ̀ ó ń jí òkú dìde ó ń lajú afọ́jú Mose Solomon Adé ò bá obìnrin sùn rí kò bá irú wọ alàgbà tó jáde bí orú ọjọ́ tó jáde mọ́jú kìí ṣe kó má ti kùyàwó ẹ̀ mọ́lẹ̀ so why will you now be comparing yourself with Baba Mose Solomon Adétọ́lá kìí ṣe kó má ti kùyàwó ẹ̀ mọ́lẹ̀ kó tó wá máa sọ̀rọ̀ lọ́tọ̀ sọ̀rọ̀ lórí social media Mose Solomon Adé kò ní ìyàwó kò tiẹ̀ ní girlfriend dé kó fẹ́ níyàwó bó ṣe wá náà ló ṣe lọ kò bímọ sẹ́ni tó níyàwó tẹ máa bímọ ni ìṣẹ́rìn sẹ́yìn nìkan tó gbájúmọ́ kò dẹ̀ ní mọ́tò tẹ̀yìn kójọ lé ní tẹ́pọ̀ náà fi mọ̀ yìí ní ìrẹsì Ọlọ́run gidi tẹ́pọ̀ ìrẹsì Ọlọ́run míì tó bá ti ní mọ́tò tó bá wá sí àwùjọ tẹ́wà ẹ máa wò ní wò bí ẹni pọ́ lọ́run ò dáa pé ni mọ́tò yẹn lẹ́yìn máa fi justify ara yín as a true man of God ìpè wá fọ́hùn àbí ẹni tó bá ti ní mọ́tò ní yín báyìí ẹ máa sọ pé ìpè ẹ̀ ò fọ́hùn bàbá bàbá Mose Solomon Adé òní ẹni tó tọ́nà tọwọ́ ìgbé Kérúbù àti Séráfù sílẹ̀ ẹ̀dẹ̀ òbí Kérúbù ṣe tàn káàkiri gbogbo àgbáyé lẹ́nu kò ní mọ́tò kò ní ilẹ̀ pé ilẹ̀ tẹ́jọ́ ẹgbẹ́ yìí ń ra lẹ̀ kiri ẹ̀rà sáàjà ẹ̀rà sígbá ẹ̀rà sáwò lẹ́ni kò bàbá Mose Solomon Adé òní ilẹ̀ kò dẹ̀ ní ilé ìta rẹ̀ kò kó ọrọ̀ ayé jọ ó wá ó ṣiṣẹ́ ìrànṣẹ́ ó dẹ̀ padà kò mú kankan wáyé kò dẹ̀ mú kankan padà kò dàbí ẹ̀yìn lẹ́ni tẹ́ ń karọ́ gbogbo lọ́wọ́ àwọn èèyàn tẹ́ máa dé ìrọ̀lẹ́ ní ó tẹ́ máa máa jú Ọlọ́run sọ fún yín bọ́ Ọlọ́run ti sọ fún yín kí ọwọ́ bá pé ẹnkóhun tó bá ká mọ́ ẹ lọ́wọ́ ẹ̀yin èèyàn yìí ẹ gbọ́wọ́ kan lórí ó yẹ kí wọ́n bá pé yín ẹ̀ nà sókè nǹkan Mose Solomon Adé ò ṣe gbogbo jábàjábà tẹ́ yìí ń ṣe kiri yẹn ilé tẹ́ ń lu jìbìtì kiri tẹ́ ń fún nǹkan gbowó lọ́wọ́ àwọn èèyàn Mose Solomon Adé ò ṣe so dáná ló dún ẹ̀fà alàgbà yìí má kàn máa dún má wà tó bá tẹ̀wé dún gbòrògbòrò má wà dún gbòrògbòrò sí Kérúbù àti Séráfù lọ Kérúbù àti Séráfù ìjọ ẹ̀mí ni o kì í ṣèjọ ara o kì í ṣèjọ sẹ̀mínárì o
kì í ṣe pé mo lọ sẹ̀mínà mo lọ 3 months mo gba certificate ẹ̀mí náà ti prophet ọmọ ti ṣe ọ èdè secret bòbò secret bàbá tí wọ́n kọ́ yín tẹ́ há sórí yẹn rírọ́ o ṣé ẹ̀nà ìṣòkì ṣe bẹ́ẹ̀ yẹn o mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ so ó jẹ́ nǹkan tí mo gbọ́ ẹ̀yin bàbá wa mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi pé bàbá mo sọ máa tó láti bẹ̀ yín aláyè kéré sí yín ju kẹ́ jáde kẹ́ fún lẹ́sì lọ ẹ̀yin wòlíì ní kérébù ẹ má fún lẹ́sì ẹjọ́ ilé ìta báwa sí báwí ó ti dáa. Ade Omo Ade, advocate for the masses.